àṣẹ Ọlọ́run mà ní kó ṣẹ ìfẹ́ rẹ̀ lọ́run ní kó ṣẹ o. Kí ló bẹ̀rù fún nígbà tó fàyè ìjẹ́ tán? Sákẹ́tà sá. Ẹ wo màmí, mo ṣì ní bíbá rẹ̀. Ìfẹ́ rẹ̀ lọ́run ní kó ṣẹ o. Àtẹ́wọ́ ni mo bá la. Gbogbo ìgbà ló wá gbọ́ òkè ni wàá máa lọ. Ojú làwọn wà. Ẹni ọlọ́ọ̀bá fẹ́ràn ló ṣe. Ọ̀rọ̀ ọ̀dàlẹ̀ ni. Kẹ̀kẹ́ tọ̀jọ́, kí ló ṣe ẹ́? Kí ló ṣe ẹ́? Kí ló ń jẹ́ lọ́tò fi ń jolẹ̀? Ta ló ń bá ṣeré mi báyìí? Torí mo ti aláwọ̀ ẹ̀kọ́ sílẹ̀kùn fún àbí? Ló wá ní God láti ọmọ wa wájú màmá sọ, introduction mi pẹ̀lẹ́ Mr. Introduction. Ìwọ, ó rò kẹ́mi màkọ́ tó ń lo àbí? Èmi àti báàgì ibi tílẹ̀ bá ṣú wa sí la máa ń sùn. Kí ni? Yọ wọ́n lẹ́nu o, àwọn tó ń fi tí iná mi bàbá mi. My name na John. Na me be James' friend. Hey, Wale. So, TV. Ma speak Yoruba. No vex, I no sabi Yoruba well, but I go try. Okay, your Igbo ni o. Ọ̀rẹ́ mi ló fẹ́ fẹ́ ọmọ yìí. You dey hear me? Bá jíjí ọmọ gbádùn dára mo lè bá máa jẹ kókó ní máa bá kí bí wọ́n ṣe máa kíra mi ó kíra máa dádì dé jẹ́fẹ́ ní mi gan máa ń fọ́ ọlọ́pàá pé mo sáàbù kò bá ti fi mí ṣe.